dùn ìgbéyàwó lárinrin ìgbéyàwó dùn ìgbéyàwó lárinrin onílọ́jọ́ ayọ̀ mi ọjọ́ ìdùnnú ayọ̀ abámi kalẹ̀. ẹ jẹ́ máa kí tọkọtaya kú oríire tí wọ́n bá ti dé reception wọ́n máa gbẹ̀bùn ìgbéyàwó àníyàn producer ti sọ fún wọn tẹ́lẹ̀ wípé kí wọ́n rò ó rẹ̀. ọjọ́ ìgbéyàwó ti gbá ẹ̀bùn ìgbéyàwó náà ìfàyà sí ẹni ayé ń fẹ́ ìyàwó tó yàgbó ń sókè. ìfàyà tún sí ìyá àyà olóyèdè tún sí gbé tọmọ bá kàwé ẹ̀ tọkọṣẹ́ tó sì yege kàkà kó ṣe ránù kó tètè rélé ọkọ ilé ọkọ mà ló dà ṣe fífẹ́ ní ibùgbé obìnrin mo fàkókò yìí bẹ̀ ọ̀bọ̀ lọ́hùn kó ṣẹ̀dá wá gbogbo ẹni tó ra wọ ọ̀rẹ́sẹ̀ kan lọ́wọ́ fún wọn lọ́kọ rẹ̀. ọkọ ìyàwó ajínàmọ́ nà lálẹ́ kan ti já sayọ̀ ẹ̀bùn ìgbéyàwó rẹ̀ ó yẹ gíráàmù ẹ̀. ẹ bá ti jó ìgbéyàwó ẹ bá ti jó ìgbéyàwó oríire ayọ̀ àtàrí. ẹ bá ń jíjó ìgbéyàwó ìjó ayọ̀ àtàrí. ajé amújídá ti dá mi lọ́la wọ́n mi láì tán fíìgì ọ̀rẹ́ ìyàwó ẹ̀rẹ́ yá. alájà mújídà ọmọ bàdán lé olúyọlé èmi nínú mi dùn jù mo máa dúpẹ́ fọlọ́run ọ̀rẹ́ mi bá ṣoríire èmi ni mò ń ṣoríire ìfàyà tún síngà mo kí ẹ kú oríire lẹ́yìn ìgbéyàwó rẹ̀ a tún máa wá bá ẹ kọ́ mọ́. adúgbò wọn ti ṣègbéyàwó tán o wọn ti gbẹ̀bùn rẹpẹtẹ kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀bùn ìgbéyàwó lẹ́yìn wedding. ó lágbára eléyìí kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n àṣelóòótọ́ gbogbo rẹ̀ kọ́ lóore ọdún cd àti vcd ẹ̀bùn ìgbéyàwó ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò ọmọ kan ṣoṣo tí wọ́n bí lẹ́yìn ìgbéyàwó rẹ̀ ajá mi sùúrù adẹ́rọ̀ mú tèmi ní success. ìṣúra rẹ o alámọ̀kẹ́ mo tún lé mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fòbí mi ọlọ́kàn tán wà tí wáyé wọn ò ní fojú sunkún mi má ṣe fòbí mi jẹ ẹni pé kan má jẹun ọmọ kò ní jèrè. ẹ wo ẹ má jẹ bẹ́ẹ̀ báwa ṣẹlẹ̀ nínú eléyìí tá a pe àkọlé ẹ̀ ní ẹ̀bùn ìgbéyàwó ẹ̀yin náà ẹ̀rọ akẹ́ fojú ló ń jẹ ayọ̀ àti gbéjáde báyìí marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 orí Islam tá a pe àkọlé ẹ̀ ní ẹ̀bùn ìgbéyàwó wàláyé olóyin lánàá gbà ó ti jáde grab your copy now. kábíjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni kábíjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni àṣẹ ni fẹ́ ni ìwọ́pọ̀ ọlọ́run ló fẹ́ ni. nínú Suratu Nisa ọlọ́run sọ pé ọkọ ló lórí aya àrìjánu kọ wà mú ala Nisa ìwà lóde o títí ajé kòmọ́rù dín ọdún lámì ayé lóyún ṣe rí báyìí nínú ọdún sídìí àti fíṣídìí tá a gbé àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. mo ní mo fẹ́ jẹun. ẹ wá rí mo tí mo rí. iyẹ̀pẹ̀ pẹ̀lú òkúta. ẹ wá rí mo tí mo rí. ìyàwó dé sí inú àwo. ẹ wá rí mo tí mo rí. ìyàwó tó fẹ́ sílẹ̀ ajé Sofia yàgá ọ̀la fojú ẹ̀rí mọ̀ bọ́ ọ̀dájú obìnrin bẹ́ẹ̀ sọ́kẹ́. bẹ̀rẹ̀ ni ó ti rí kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wà á gbà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣebí ẹ̀pẹ̀ ló ṣì rí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó sì máa fún ẹ ní gbẹ̀jẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa fún ẹ ní gbẹ̀ ewúrẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa tún fún ẹ ní tàgùntàn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wà á mọ mi kọ́ ọ̀tàdánwò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa fojú ẹ̀rí máa bò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa fi mú ẹ̀ lọ́rin ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹjọ́ tẹnu ayé lóyún ọkọ náà. oríṣiríṣi obìnrin ló ń bẹ láyé kàmẹ́líọ̀n ń bẹ ejò ń bẹ akéèké ń bẹ ẹ̀ríyàwó mi èyí tí mo fẹ́ akéèké ejò ni tó dágbére nílé bára màmá òun òyà tó ti bẹ̀gbẹ́ lé àlè lọ ṣẹ́ni pé ọ̀dájú lóbìnrin àbíkọ́ lọ́hùn fún mi yọ. obìnrin ṣe dájú bí irú èyí ayé lóyún ṣe tán láti fẹ́ lómi lọ. ó gbàmọ̀ràn ọ̀rẹ́ fẹ́ ìyàwó kejì ajá mẹ́rin àmàkìkí eléyìí tó wá gbòòrò yàtọ̀ ẹgbà. ìtẹ̀kùn bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ o kéwé ṣọ́ra rẹ̀ láàrin ewé. ìtẹ̀kùn bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ o
fọwọ́ tó dùn ní pamọ́ sábẹ́ aṣọ. ló mú ayé lóyún tún gbẹ ìmọ̀ràn rẹ̀. àríyọ pòdúsà ọ̀rẹ́ ọkọ yá. wọ́n fún ẹni ṣòro ìgbẹ̀yìn ní oṣù olókùn àdáwọ̀. ìmọ̀ràn kan tó kù tí mo tún lè gbà ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó fẹ́ràn ṣọ̀kan o. tó láwọn méjèèjì tán fún ẹni ṣòro wọn ò rí nǹkan tó lè ká wọn lọ́wọ́ kò ní. gbìyànjú ọ̀rẹ́ kó fẹ́yàwó lé wọn kó fẹ́yàwó kẹta bá fẹ́yàwó lé wọn ara wọn á bàjẹ́. ọdún sídìí àti fíìsìdì ọ̀dájú obìnrin. àfàìmọ̀ kí ayé lóyún ọmọ fẹ́yàwó lórí ọgbọ̀n kó tó dúró. ẹgbẹ́ kí ló ń ṣẹlẹ̀. ọlọ́mọdé aṣàgbàkọ ọ̀dájú obìnrin ẹ̀ sàmì ọ́. ìdí abájọ suspense ni ó lágbára. ẹ̀rọ ọdún sídìí àti fíìsìdì eléyìí tá a pè àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ó kó lálálá jù. a ti gbé jáde báyìí. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop for Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sídìí àti fíìsìdì orin Islam. tá a pè àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ẹ tètè lọ ra tí yín ó ti jáde báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. obìnrin ìròrí wo wà lágbé wáyé tó jẹ́ wípé wọn ò náà ní wá bó ti wù kó mọ̀ nítorí pé ọlọ́wà ò lè gbogbo ẹbí dà fọkùnrin gbogbo òbí tó ń ṣe bẹ́ẹ̀ kó lọ jáwọ́. Allahu Akbar. ta ló mọ ọmọ tí ó yà rẹ lẹ́yìn wá ọ̀la. tó jẹ́ kórìí tó máa dáadé inú agogo dẹ ló ti ń wáyé. ajá àmìrà tàmínà tàjà òbí rere. àti àjì kọ̀mọ́rù dín ọdún lámì ayé lóyún ni o. nínú eléyìí tó jáde tá a pè àkọlé ẹ̀ ní àmìrà fọ gọ́ọ̀nà. ẹ wá gbórí lẹ́nu bàbá àmìrà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. àjì kọ̀mọ́rù dín ayé lóyún ó yá o. dáadáa padà kíákíá padà. òdì aṣọ ni kò ṣe é wọ̀ o ọmọ mi. gbọ̀rọ̀ tó sọ pátá ni mo gbọ́ ó yá kó jẹ́ o sọ kò sọ bẹ́ẹ̀ mọ́ lójú mi. ẹ tún gbọ́ kan sí ẹgbà. inú bá dọ́kùnrin gbogbo ìwé tó kà kò ní fi ṣẹ́rú fẹ́ni bọ́dì. ìwúrà tó dìnyìndìnyìn ni ó lànà kọjá ni. àmìrà lélẹ̀ tó ń wá kẹ̀kẹ́ mẹ́rù wá o. ẹ wọlé ẹ jẹ́ ká lọ o. èmi àmìrà oníkẹ̀kẹ́ kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. èrò Mùṣí gbogbo ilẹ̀ máa wọlé Òṣòdì wọlé Ìkẹjà kò wọlé ìyànà pàjá mò ń lọ wọlé pẹ̀lú jẹ́ǹkì ẹ̀ ká máa fi dára wa dúró. tá ò bá mú iṣẹ́ ọtí tán. ojoojú ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin rí lọ́wọ́ òbí lélẹ́yìí o. ajitọ̀ yí adébísí kọ́rẹ́ǹsì àpẹ́sì. ó yẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ènìyàn ló kúrò ọlọ́run kò kálá ènìyàn bá yàn jẹ ọlọ́run kò ní rẹ̀ ń jẹ. ẹ wo jẹjẹjẹ gbiná lẹ́tà. ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ. nínú ọdún cd àti vcd ìyá mìíràn fọ gọ́ọ̀nà. ajé amadina ti jùmọ̀ ẹni rẹ̀. àti sista mufili àti kọ́lá wọlé mo jẹrẹ. gbogbo wọn ló kọ́ ní pàtúrà pẹ̀tẹ́ nínú ẹ̀. ọdún cd àti vcd àmìíràn fọ gọ́ọ̀nà. àti gbẹjáde. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop for Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún cd àti vcd àmìíràn fọ gọ́ọ̀nà. orin Islam tó tún gbọ́ náírà yọ ní ẹgbà bẹ́ẹ̀. ó ti jáde tètè lọ́ra tiyẹn báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. kò máa ní wọlé wa wàhálà ò ní wọlé ẹ̀yìn kò máa ní wọlé wa. ẹ dákun ẹ bọ́kọ mi sọ̀rọ̀ kó má fa wàhálà lẹ́sẹ̀ o. ojú kan ẹ pa ojú kan ẹ rè ibo lọkọ mi mọ̀mọ́ lọ o. gbogbo iná ò máa ní ìsọmọ nù ọkọ mi bá mi wá o. mẹ́wàá máa ṣẹlẹ̀ nínú eléyìí. ajé àmìíràn tàmínà tàjà òbí rere tún lélẹ́yìí. nínú ọdún cd àti vcd tá a pè àkọlé ẹ̀ ní ojú kan ẹ̀ pa. wọ́n lọ mẹ́ ní kú sọ̀jọ́ mẹ́ nínú lọ. ọmọ wa ò ní sọnù ẹ̀ sàmì o. ajé àbúrò dọ̀ sara ní ọkọ ìyàwó ẹ̀ ṣàlàyé ara yín kí ló ń ṣẹlẹ̀. ẹni súnmọ́ ni tí ò gbà ní gbọ́ máa ta lókun tó máa jẹ́rìí ẹni. ẹni súnmọ́ ni tí ò gbà ní gbọ́ máa ta lókun tó máa jẹ́rìí ẹni. ọ̀rọ̀ tíyàwó mi ń sọ lẹ́nu sáwọn ará ìta gbọ́dọ̀ gbọ́. ojú kan ẹ̀pà ojú kan èrè wọn ni mo ti gbé lọ sẹ́so. kí ni mò ń wá kí ló sọnù kí ni mo fẹ́ fi rí e. tó fi dọ́mọ tèmi kan ṣoṣo ní màmú láti fi rí i. kò
ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ kémi ó fọmọ mi ṣòwò. Sẹ́dá Kàdíjà torí tó kí abẹ ní ojúmọ́ aláyọ̀ níyàwó. Ájì Sàláwùdín Babátúndé lọmọ tí wọ́n ń wá o. Ojú kan ẹ̀ pa. Ògùn náà wà ò ní bá sómi. Ọmọ wa ò ní rí wa sá. Ọdún sídìí àti bísí ní ojú kan ẹ̀ pa. Ìkan ṣoṣo kírò lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀. Sàláwùdín Babátúndé Àsìlẹ̀kẹ̀. Na bàbá ọmọ àbúrò ìdọ̀tí wọn wá rẹ̀ o. Ìpàdé ayọ̀. Àṣọpẹ́ mi yóò padà dayọ̀. Àṣerètí mi yóò padà ṣẹ̀ṣẹ̀ o. Àṣàdúrà mi yóò padà wá ká. Àṣedúnú mi yóò padà dé o. Báríkà mo kúrò ọmọ mi. Amúdẹ́wọ̀ sùkúrẹ́ lílá. Kádùgbà ojú túra rí o. Ojú kan ẹ̀ pa. Ìlú Èkó yàtọ̀ sábúlé. Ẹgbọ́ta ló máa padà sábà. Ṣé bàbá ni àbí ìyá àbọ̀mọ́? ẹni yìí gangan lẹ máa padà sábà bàbá àti màmá ó yẹ kó rí sábúlé. ẹ̀yin ẹ̀rọ ojú òsìdí àti fíìsìdì ojú kan ẹ̀pà kẹ́ẹ̀mọ́ bó ṣe ṣẹlẹ̀ gan. a ti gbé jáde báyìí ojú kan ẹ̀pà. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ojú òsìdí àti fíìsìdì orin Islam tá a pè àkọlé ẹ̀ ní ojú kan ẹ̀pà. ẹ̀kọ́ lálẹ́ lè fa wa òbí àti gbé jáde ẹ̀ tẹ̀tẹ̀ lọ́rọ̀ àti yín lẹ́sẹ̀kẹsẹ̀. báyìí ó padà sábà. ọ̀hún ó padà sábà. àníyàn ó padà sábà o. ọ̀hún ó padà sábà. ta ló yẹ kó padà sábà. ìyàwó mi ń hùwà ìbàjẹ́ ó tún rìnrìn àìtọ́ ṣé kí n rojú ẹ̀ síta àbí kí n bò láṣìírí. ó gbélé àjàkú akátá ṣẹlẹ̀ nínú eléyìí o. ọdún sídìí àti fíìsìdì rẹ̀ pọ̀ wí. Ajibukola Alayandere Asalatu àtìyàwó Ajì Amira Tamina Tajawo òbí rẹ̀. èdè ayédè gbẹ̀mí sí omi ọ̀tọ̀ tọkọtaya tó ń fojoojúmọ́ fa sùúrùtù. ìyàwó tó bá ń fojoojúmọ́ pin tọrọ ẹ má bá a kẹ́dùn irú wọn bá ń jìyà rán. obìnrin tó bá ń fojoojúmọ́ sọ̀rọ̀ òdì tá a bá nà tó yóò di ẹwẹ́ pọ́sà àjìjà òdì. allegation accusation tẹnu ọkọ lẹ ti gbọ́ yìí o ẹ gbọ́ tẹnu ìyàwó náà. Ẹ ò máa gbọ́ olùkọ́ra lùgbọ́ ọkùnrin ẹlẹ́kẹ̀ṣẹ̀ bíi ti bá ṣáàlì. Adẹ́rìn alásàlá tù wá fọ́ fún pé mò ń gbèrè egungun. Ẹni tàbí ti torí kíkí ìlò ara wo ló tún wá kò tó fẹ́ dá. Kápáni lójú dojú délẹ̀ olùmí ibi bàrà ẹ̀gúsí. Lónìí tó bá tún fọwọ́ ẹ̀kọ́ mi o. Tó bá tún fọwọ́ ẹ̀kọ́ mi. Àní tó bá tún fọwọ́ ẹ̀kọ́ mi o máa fẹ́ yín kọ làṣẹ lára. Torí ìwọ náà rìnrìn dọ̀tí ó sì tún fàbùkù kan mi. Kàkà kí rojọ́ ẹ̀ síta. Kàkà kí rojọ́ ẹ̀ síta. Kàkà kí rojọ́ ẹ̀ síta. Mo tún bẹ̀ láṣìírí. ẹ ò tí ì gbọ́ kankan ẹ tún gbà. Lọ́dọ̀ òní ló pa mí o. Lọ́dọ̀ òní ló pa mí o. Ọ̀ka láìlérò. Lọ́dọ̀ òní ló pa mí o. Ọ̀ka láìlérò. Ẹni tó máa kú pàdé ẹni máa pa àfikún olùdípa. nínú ọdún sídìí àti fíìsìdì eléyìí tá a fi àkọlé ẹ̀ ní ìrẹ́pọ̀ òbí. ìsọ̀rọ̀ ní gbèsè no retreat no surrender ẹ tún gbà. Pàmí ń kú sórí bẹ́ẹ̀ ń bẹ sọ́kọ má fi tiẹ̀ kọ́ mi lọ́rùn. Pàmí ń kú sórí bẹ́ẹ̀ ń bẹ sọ́kọ má fi tiẹ̀ kọ́ mi lọ́rùn. N ò ní ká ẹ̀ ń nà ẹni ọmọ ìtọ́wọ́ Nìkọ́lá àbí. ìkan tó lẹ́lẹ́yìí gbé òkè. Kò lọ́wọ́ kò lájò. Wá kẹrin. Kò lọ́wọ́ kò lájò. Wá kẹrin. Kò tún lọ́rọ̀ ire lẹ́nu kí wá ní kókó ẹ̀ náà. Kí ni bá wá ṣe fún ẹ kó dà kí n bá màmá ẹ̀ jà? Kí ni bá wá ṣe fún ẹ kó dà kí n bá bàbá ẹ̀ jà? Kí n tún fún ẹ lójú ẹgbẹ́ pọ̀ oṣù ẹ̀ kó bá mi kà. Débi tó wà lóní nínú yìí ó táwọn ẹbí mi ṣe kú. ẹ tún gbọ́ eléyìí o láwùdà. Ó fi mí lọ́ṣọ̀ sílẹ̀ o, fi mí lọ́ṣọ̀ yá mọ́tò fi mí lọ́ṣọ̀ sílẹ̀. Màá fi pọ́npọ́ fẹ́ lórí o, ọ̀fẹ́ kẹsẹ́ fẹ́ lójú o, fi mí lọ́ṣọ̀ sílẹ̀ o. Ẹ gbà mí o, wọ́n ti bù mí jẹ o. Ẹ̀yin o, mo kú o, ẹ gbà mí o. tójú ọmọ wọn Zeyda Aisha àtayọ pọ̀. ẹ wá wo ìjà àwọn òbí bó ṣe ń ṣẹlẹ̀ lójoojúmọ́. àìsí rẹ̀ pọ̀ láàrin òbí ó ti ní ìdójútì fọmọ láàrin àwọn akẹgbẹ́. ọlọ́run mi máa jọ irú kí wà lèyí o ọlọ́run mi máa jọ irú kí wà lèyí o ìyá mi máa rẹ o nínú aṣọ ẹ̀jẹ̀ yìí o ìyá mi máa rẹ o
ilé ìtẹ́ gbọ́ tẹ́ wọ. ẹ gbà kó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbàrà gbẹdẹ. it's a must for every home. gbogbo ilé ló gbọdọ̀ rà. ìrẹ́pọ̀ òbí. marketed and distributed by Golden Point Music. Igwe the giant marketer. shop 4 Golden Point Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. audio cd àti vcd orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní ìrẹ́pọ̀ òbí. tọkọtaya gbogbo òbí ló gbọdọ̀ rà ká máa gbọ́ ká máa wọ̀. ó ṣe iyebíye gbà. ó ti jáde tètè lọ́ra ti yín o. ẹ kú déédéé àkókò yìí ó Dámilọ́lá mú mi ní màlúùkì ẹ̀sìn ògbà mi láyé mo tún ti dé o ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ṣàlàfíà ni. another church pastor tún lélẹ́yìí o ọ̀nà ọ̀làlà kọ́lé Hájì Dámilọ́lá ẹ̀sìn ògbà mi láyé Mr. lecturer ló ń bọ̀ nínú VCD ìta àgbàkọ́lé ẹ̀ ní ọ̀nà ọ̀la bóyá ajá mi súra adéròmù tẹ̀mí ní success fún sókè. ajá mi súra adéròmù tẹ̀mí ní success alámọ̀kẹ́ o aláyé máa ń kọ́ ní lẹ́sẹ̀ àní tójú gbogbo ọ̀nà lọ. ọ̀nà ọ̀la ní gbogbo ẹ̀dá ń fẹ́ láyé Hájì Kábírù Aláyẹ̀dẹ́rẹ́ àsàlátù ọlọ́lá tọ́pọ̀lọpọ̀ ń wojú ẹ̀ káàbọ̀ sórí ètò yìí o. àwẹ̀sẹ̀ ń gbọ́ mi ọ̀nà ọ̀la kéré ọ̀rẹ́ mi tẹ́tí ó gbọ́ mi ọ̀nà àti là kéré àti ṣeṣẹ́ níbẹ̀ nìkan ló lè bí ọ̀tá má bẹ̀rù má mi kọ ìwọ ti dolo. má bẹ̀rù má mi kọ ìwọ ti dọ́lọ́lá. ọ̀nà ọ̀la kàkàkà ló lè bí ìwé àkíkà táyé kéde ní àfa sẹ́mi wà dẹ́mọ́lá àti ajá Mariam àkíkí àwọn méjèèjì nínú ilé bàbá olówó èrè àsàlátù àfa sẹ́mi wà dẹ́mọ́lá rẹ̀ ẹ́ o bẹ́ẹ̀ sókè. Assalamu alaikum bàbá olówó. ìrànlọ́wọ́ yìí ni mò ń béèrè ẹ̀fọ́ náà mi kì í lè dọ́lọ́lá. ọ̀nà ọ̀la lágbára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé bàbá olówó ṣe ń fẹnu sọ́tọ̀ ẹgbẹ́ òní lẹ́nu ajá Mariam àkíkí tún gbé sókè. onílọ́pẹ́ 41 days mo ti wà nínú àhámọ́ nítorí owó mi ò mọ ohun tí táyé ń wá èmi láìmí èmi Mariam àkíkí ọmọ tá ń wá Àdùkẹ́ Adé nírú èyí wá ṣẹlẹ̀ sí. ọ̀nà ọ̀la VCD yìí kọjá ìfẹnuròyìn ẹjọ́ ẹgbọ́rọ̀ lẹ́nu èrè àsàlátù bàbá olówó. kò mọ̀mọ́ sábà kan lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tó lè sọ ní dọ́lọ́lọ́ ohun tọ́lọ́run bá ṣe nìkan ló mi ṣe é ṣe ohun tọ́lọ́run ò ṣe ìyẹn ò lè ṣe é ṣe alábòsí ni wá gbogbo ẹ̀dá pátá o gbogbo ohun tá a bá ṣe kárí mi nìkan lásán ni ohun tọ́lọ́run bá ṣe ìyẹn làjẹ mọ́nú wa. ẹ wo VCD ọ̀nà ọ̀la kọjá bẹ́ẹ̀ àfi kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò kẹ́gbẹ́nu ẹ̀ ó ti jáde báyìí o. marketed and distributed by Golden Point Music shop 4 Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 002-067-3345 ẹ tètè lọ́ra ti yín o. Ubulwatani minali mọ́ni ká fẹ́ràn ìlú ẹni kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ Èkó àkété nílùú mi Èkó àkété nílùú mi o Èkó àkété nílùú wa Èkó eléèkó nílùú mi o Èkó àkété nílùú wa Èkó àkété ìlú gidi ni ẹ̀sìn ìsìlámù ṣàlàbádúró Èkó àkété gbajúmọ̀ púpọ̀ gbogbo ìlú ló ń jàǹfààní wa. Èkó àkété ìlú gidi ni ẹ̀sìn ìsìlámù ṣàlàbádúró Èkó àkété gbajúmọ̀ púpọ̀ gbogbo ìlú ló ń jàǹfààní wa. ìfìmìlà ìlú mo fi wọlé pẹ̀lú orúkọ ọ̀gá ògo ará mọ́ ní Àjọkẹ́ ayé ará yìí ní Àṣàkẹ́ ọ̀hún láòlà wà látúwájà ìlàbílà ìyàlíyọ̀lẹ̀ àti kò sọ́gbọ́n kò so
wọ̀lú Èkó ìsìlámù gbogbo ìdòwò tí mo wá. Èkó akéèté ìlú gidi ní ẹ̀sìn ìsìlámù ṣàlàbà dúró. Èkó akéèté gbajúmọ̀ púpọ̀ gbogbo ìlú ló ń jàǹfààní wa. Sàlámà lè kún àgbo nílé o. Sàlámà lè kún àgbo nílé lẹ́kọ̀ọ́ mo sàlámọ̀ kí n tó wọlé torí tàn yìí jọjọ́ orí mi lọ ṣùgbọ́n ṣá ọmọ mùsùlùmí ni mí mo fẹ́ fi bẹ́ẹ̀sì àná bí ìgbà ni ọmọ Èkó ọ̀ríjìnà tún ni mí mo sì tún fẹ́ràn ìlú mi ẹ̀yìn àfa àgbàlẹ̀ ní kí n wí àlìhù lámọ̀ hùwà ó lé ànábì àrọ́bá mo bá mi ò bá tán o bẹ́ẹ̀sì aláfíà ṣe wọ̀lú Èkó ìsàmì lèkó ìdòwò ti gbégbé. Èkó akéèté ìlú gidi ní ẹ̀sìn ìsìlámù ṣàlàbà dúró. Èkó akéèté gbajúmọ̀ púpọ̀ gbogbo ìlú ló ń jàǹfààní wa. A ò lè sọ̀rọ̀ iyán láyé ká má ṣe sọ̀rọ̀ iṣu a ò lè sọ̀rọ̀ ẹ̀kọ́ṣẹ́ mọ́ ká má ṣe sọ̀rọ̀ àgbàdo a ò lè sọ̀rọ̀ nípa Islam ó ti ṣe wọ̀lú Nàìjíríà láyé ní dárúkọ Ṣéhù Usman Dan Fodio. Tọ́lá alẹ́ bá dírú àlẹ́ iná mi sẹ́yìn àti lè wá dáyé wájàbá ṣùkúrú àlẹ́ iná wọ́n dà á lí láì dáyé. Tọ́lá alẹ́ bá dírú àlẹ́ iná mi sẹ́yìn àti lè wá dáyé wájàbá ṣùkúrú àlẹ́ iná wọ́n dà á lí láì dáyé. Tọ́lá alẹ́ bá dírú àlẹ́ iná. Tọ́lá alẹ́ bá dírú àlẹ́ iná mi sẹ́yìn àti lè wá dáyé wájàbá ṣùkúrú àlẹ́ iná wọ́n dà á lí láì dáyé. Tọ́lá alẹ́ bá dírú àlẹ́ iná mi sẹ́yìn àti lè wá dáyé wájàbá ṣùkúrú àlẹ́ iná wọ́n dà á lí láì dáyé. Iná ìsànjọ́ lọ́kàn mi. Iná ìsànjọ́ lọ́kàn mi. Ará ẹ gbà mí ẹ wá gbèjà mi. ẹ̀sìn àtàṣà ọmọọba Mujidat Damilọ́lá ló lọ kó ẹjọ́ bá Haji Komarudin Ọdúnlami Ayélóyún o ó yẹ ká gbọ́ ti Haji Mujidat Damilọ́lá báyìí. Ìṣẹ̀lẹ̀ ńlá kan òun ló ṣẹlẹ̀. Kábíyèsí báwa jẹ́ náà bá fi mi jàrélé gẹ́gẹ́ bí ọmọọba kan ṣoṣo tó ń bẹ nítòsí. Haji Aláyélúwà Sulaimon Alao Malaika olórí ọba tó fẹ́ dàná ọba gbogbo ọ̀nà ló gbà ó yẹ Aláyélúwà Malaika gbọ́n sókè. ẹ bá sọ pé ó ti yá lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí n máa mú lọ Àlàó òjíṣẹ́ rárá bẹ́ẹ̀ ló ti yá lẹ́sẹ̀kẹsẹ̀ n ó máa mú lọ. Abdullahi Jubril ẹyinjú ànábì ó náà fẹ́ dàná ọba gbogbo ọ̀nà ló gbà ẹ tún gbà. ti ṣe ọ̀rọ̀ yìí sí olórí tó ìbátí ló gbé mọ̀ràn kalẹ̀ ní gbẹgẹdẹ bá gbiná. Ọwọ́ mi la máa fi yanjú ìdíje yìí. Ẹni mójú owó inú owó yìí òun ló lọ́ mọ́ bá. Ẹni mójú owó inú owó yìí òun ló lọ́ mọ́ bá. Táwa ni Haji Mujidat fẹ́ fẹ́ báyìí o. Láàrin Màláíkà àtẹnudú ànábì. Sọ ma gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu sá. Àfi kẹ́ ẹ̀rọ fi sí lórí ẹ̀sìn àtàṣàkẹ́ wò. Láti bẹ̀rẹ̀ dópin ìjà yẹn pọ̀ nǹkan kì í síbẹ̀. Ẹ̀sìn àti àṣàlàkọ́lé VCD yìí ó lágbára. Àti gbé jáde marketed and distributed by Mr. Go-Getter. Golden Point Music. Shop 4 Golden Point Plaza. Lẹ́yìn Abuja Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 002-067-3345 àti 003-310-6999. VCD orí Islam ta àpàkọ́lé ẹ̀ ní ẹ̀sìn àtàṣà. Ẹ̀kọ́ rẹpẹtẹ kúnú ẹ̀. Tá a lè fi ṣòdiwọ̀n ayé wa. Ẹ tètè lọ ra tìyín báyìí. Aṣọ ni lọ. Akínmùsọ̀láàdì ẹ jẹ́ ká máa kírun Ọlọ́run ló pa wá láṣẹ wípé ká máa kírun. Ọlọ́run ló pa wá láṣẹ wípé ká máa
láyé mi my dearest lover the one and only my bubo tó ti rí ìfẹ́ wá òun ló dára kájọ má fi ìfẹ́ lò kó lè sìn sóre káwọn ọmọ wa ò kàn balẹ̀. Ọlọ́run dákun ṣàánú mi ṣùgbọ́n kó tó ṣàánú mi dákun bá mi ṣàánú ọkọ mi. Ọlọ́run dákun ṣàánú mi ṣùgbọ́n kó tó ṣàánú mi dákun bá mi ṣàánú ọkọ mi. Ọlọ́run dákun ṣàánú mi. Ọlọ́run dákun ṣàánú mi ṣùgbọ́n kó
ní fojú sunkún. ọlá ilé ẹ̀ á máa pọ̀ sí i. ọlá ilé wa ò ní kan. ọlá ilé ẹ̀ á máa pọ̀ sí i. ọlá ilé wa á máa pọ̀ sí i. ọlá ilé ẹ̀ á máa pọ̀ sí i. mo máa ní lálọ́jọ́. ọlá ilé ẹ̀ á máa pọ̀ sí i. ọlá ilé wa á máa pọ̀ sí i. ọlá ilé ẹ̀ á máa pọ̀ sí i. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta aago kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn o ṣé kò kì í ṣe pé ẹ ti lójú gan síta. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgbo kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta aago kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn o ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgbo kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. kí ló kàn ẹ́ nípa ìgbésí ayé mi àmìrà kí ló kàn ẹ́ o kí ló kàn ẹ́ nípa ìgbésí ayé mi òun lóru mú mi nínú ilé mi ni wọ́n ń fẹ́yàwó ni mo fẹ́ ò dẹ̀ ṣọ́ mi ká kò kì í ṣẹ́jọ́ ẹ mo ti fi mọ́ ẹ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣòrago méje mẹ́jọ tí máa wọlé yẹn tó bá wù mí mo lè sọdọjọ́ mẹ́ta mẹ́ta èmi mo ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgbo kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. èmi mo ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá o. èmi mò ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá. èmi mo ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá o. èmi mò ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá. mi ò jiyàn sí pé wọ́n kọ́ lòun bọ̀ mí ohun tí mo ṣàkíyèsí ni mo sọ fún ẹ o orúwo máa mẹ́ni ọ̀wọ́ mànà máa ń wí kí wá lágbẹ̀ ń ṣe lóko tó fi dòrú tó bá dóbìnrin kan ló ń jẹ́ òpẹ́ wọlé kúkú fẹ́ wọlé kó máa wọlé lásìkò tó bá wọlé ó mọ̀ pé mi ò ní sùn o èwo ní iṣan òru tó fẹ́ kí n máa ṣe. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgbo kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. ọba tí ọba fẹ́ méjì mẹ́ta kò jáyé ọlọ́ba ayé tálákà ló ń jẹ àti wípé mẹ́lọ́ba òkè ń sọ ó bá ṣọ́ra máa lé ọkùnrin òlé mi ebi apá ẹ wá níta àbámọ̀ jẹ òkú níṣẹ́ èmi ṣàmọ̀ ń kọ́ ẹ olùṣọ̀rọ̀ bọ̀ kúrò lọ́nà fún mi alákòóbá má fi tìyẹ kó bá mi. wọ́n lọ náà kó ṣì dànù. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgbo kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ó gbomi lójú mi ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ìwọ tí mo rò pé tí bá fọ́ lójú o ìwọ tí mo rò pé tí bá fọ́ lójú o wá mú mi sọdá gọ́tà láì farapa kó wá jíjú lásán pàfin lóyìnbó fún mi ó bà mí nínú já o sọ̀rọ̀ burúkú sí mi kí la gbé kí lẹ́dùn ṣé mo sọ̀rọ̀ jù tó fi wá jògúlùtù mọ́ mi lára ọ̀rọ̀ yẹn dùn mí gan-an mo kàn mú mọ́ra ni. ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ọkọ mi gbomi lójú mi ó gbomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yìí fún mi. ṣẹ̀ṣẹ̀ ní ká gbọ́rọ̀
mójútó àwọn ọmọ ó dẹ̀ ti di gbogbo ìgbà. Dédé àìyedè kan bá ṣẹlẹ̀ láàrin wa ariwo èmi sani mo máa ń bọ̀ ẹ́ o ló máa ma pa ṣóyẹ kó rí bẹ́ẹ̀ olówó orí mi máa lé ẹ̀ jáde inú ilé mi ló tún máa ma sọ tínú bá bí lọ́jọ́ kan tó lé mi jáde ṣé mi wá ní tokòrókò tó ṣé yà ó wá ní jẹ mí gẹ́gẹ́ bó ṣe sọ o ọlọ́mi jọ̀wọ́ ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. ọkọ mi bomi lójú mi ó bomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. ọkọ mi bomi lójú mi ó bomi lójú mi kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. ọkọ làṣẹ mo fi ṣe mi ò kúkú yọ̀lẹ́ o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kí tó pàdé ẹ mo níṣẹ́ mi lọ́wọ́ o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. nọ́ọ̀sì ni mí ọ̀gá tún ni mo jẹ́ fa. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. nọ́ọ̀sì ni mí ọ̀gá tún ni mo jẹ́ fa. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. àpàdé tán ló ní kí fiṣẹ́ sílẹ̀ o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. àpàdé tán ló ní kí fiṣẹ́ sílẹ̀ o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. mo kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nítorí ọkọ. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. mo kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nítorí ọkọ. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. mo fiṣẹ́ sílẹ̀ tán mo wá dohun ìtayín o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. mo fiṣẹ́ sílẹ̀ tán mo wá dohun ìtayín o. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kò bá má jẹ́wọ́ kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. kò bá má jẹ́wọ́ ló má ṣe yí fún mi. Hello sir, your excellency. Ẹ kú ìjọ mẹ́ta sir. Èmi kí ni mo ṣe? Rárá o, mi ò bẹ́ anybody ṣe nílò. Níbo mo ti máa rí 300 million dá padà? Mo ti kọ́lé, mo ti ra mọ́tò, mo ti ṣàwọn nǹkan lóríṣiríṣi sá. Mo jẹ́ gbèsè. Hello? Hello? Hello sir. Tèmi bá mi, tèmi bá mi. tèmi bá mi. Tèmi bá mi, tèmi bá mi. tèmi bá mi. Tèmi bá mi mo rọ́gbọ̀n. tèmi bá mi. Tèmi bá mi mo ti wọ́gà o. tèmi bá mi. Tèmi bá mi mo rọ́gbọ̀n. tèmi bá mi. Ẹlẹ́dàá mi mo ti ṣèyí sí o. tèmi bá mi. Níbo ni wọ́n rù èyí gbà? tèmi bá mi. Bí ọ̀rẹ́ mi yàn ṣeré wọ̀gbó. tèmi bá mi. Tèmi bá mi mo ti rọ́gbọ̀n. tèmi bá mi. Kí ni ká ti gbọ́ owó tí mo ti ná? Mo kọ́lé alájà mẹ́fà, mo ṣe shopping tó pọ̀ níbẹ̀. Ìyàwó tí mo fẹ́ jẹ chicken, bẹ́ẹ̀ ló tún jẹ pizza. Ó ná bíi títí ọlọ́dà, wọ́n wá ní kówó wá 300 million ní bíbó máa ti rówó. Tí bá ní sálọ London, lọ́wọ́ kan wá mú mi níbẹ̀. Tí bá ní sálọ sí North, àwọn Boko Haram wá yan mí bíi ìṣúyà. Ẹ gbà mí o, gbèsè yìí tí wà ń wọ̀ mí lọ, ẹ gbà mí o. Tèmi bá mi, tèmi bá mi. tèmi bá mi. Tèmi bá mi, tèmi bá mi. tèmi bá mi. Tèmi bá mi mo rọ́gbọ̀n. tèmi bá mi. Tèmi bá mi mo ti wọ́gà o. tèmi bá mi. Tèmi bá mi mo rọ́gbọ̀n. tèmi bá mi. Ẹlẹ́dàá mi mo ti ṣèyí sí o. tèmi bá mi. Níbo ni wọ́n rù èyí gbà? tèmi bá mi. Bí ọ̀rẹ́ mi yàn ṣeré wọ̀gbó. tèmi bá mi. Tèmi bá mi mo ti rọ́gbọ̀n. tèmi bá mi. Ẹ gbà mí, mo máa ṣàkíyèsí nǹkan kan. Tèmi àtọmọ ìbá ti ń jà, nǹkan máa ń dà o. tèmi bá mi. Ó jọ gàtó kò jọ gàtí, ó fi díẹ̀ jọra. tèmi bá mi. Ajá lánàá, wọ́n ní kí n dógún padà lẹ́yìn. Tá a bá dẹ̀ ti jà, lẹ́sìn kan wà lóṣìṣì. Mo ní láti fi tá a bá a létí. Àsàlámù aláìkùm ẹ̀yin lẹ́ni òpèyàn. Lórí ọ̀rọ̀ ìyàwó mi tí mo ṣe lálàyé o. Ṣé pé ó ní àṣírí kan ti bẹ̀ mí di ọ̀rọ̀ yìí o? Àbí kí n bá parí ìjà kó yọnu sí mi?
màá fi màṣírí kọ̀kọ̀ tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí o. tí bá gbọ́ yín yé dáadáa ẹni pé kí n máa ṣọ láago kan ọ̀sán àtàgò kan òru ìgbàkúgbà tá a bá rẹ́ àti ìgbà tá a bá jà. ẹ ṣé mo dúpẹ́ àfá mi ọ̀wọ́n o. ẹ ṣé mo dúpẹ́ àfá mi dáadáa. bó bá dẹ̀ ṣe jẹ́ màá fi tòyín létí. bó bá dẹ̀ ṣe jẹ́ màá fi tòyín létí o. tó bá dẹ̀ ṣe jẹ́ máa fi tó yín létí. bó bá dẹ̀ ṣe jẹ́ n ó máa bùn yín gbọ́ o. tó bá dẹ̀ ṣe jẹ́ máa fi tó yín létí. bó bá dẹ̀ ṣe jẹ́ màá fi tòyín létí o. tó bá dẹ̀ ṣe jẹ́ máa fi tó yín létí. olólùfẹ́ olólùfẹ́ òwe. olólùfẹ́ olólùfẹ́ òwe. má bínú sí mi ìjà tí a bá jà. kò lọ́kàn mi dẹ́mọ ṣáàmù ń ro. ayò ọkàn mi Amira my baby. ayò ọkàn mi Amira my lover. olólùfẹ́ olólùfẹ́ òwe. olólùfẹ́ olólùfẹ́ òwe. má bínú sí mi ìjà tí a bá jà. kò lọ́kàn mi dẹ́mọ ṣáàmù ń ro. ayò ọkàn mi Amira my baby. ayò ọkàn mi Amira my lover. Ó ní tèmi ò ẹ́. ó ní tèmi. Ó ní tèmi ò ẹ́. ó ní tèmi. Mi ò bínú mọ́ inú mi dùn. ó ní tèmi. Ààrẹ má já ò sí dùn níyà o. ó ní tèmi. Àjà má parí òṣùwọ̀n. ó ní tèmi. Ó ní tèmi ò ẹ́. ó ní tèmi. Ó ní tèmi ò ẹ́. ó ní tèmi. Mi ò bínú mọ́ inú mi dùn. ó ní tèmi. Ààrẹ má já ò sí dùn níyà o. ó ní tèmi. Àjà má parí òṣùwọ̀n. ó ní tèmi. Àrísìkí ò ẹ́. àrísìkí. Àrísìkí ò ẹ́. àrísìkí. Àrísìkí èyí tó pọ̀ púpọ̀ o. àrísìkí. Ṣé bọ́kọ mi nínú ẹ̀ ó dùn? àrísìkí. Ṣé bọ́kọ mi kọ́kàn ẹ̀ balẹ̀ o? àrísìkí. Bọ́lá màláìkà tó ń pèrè káyé. àrísìkí. Bọ́lá màláìkà tó ń bá ọ̀sán ṣiṣẹ́. àrísìkí. Ọ̀sán táwa yìí ni mo fi ṣàdúrà o. àrísìkí. Olóborí mi kó rèrè tó pọ̀ o. àrísìkí. Bọ́lá wípé ó dùn mí mọ́ o. Nínú ọ̀làǹgà aláwùsá ti o. Ẹ̀mí kíkún pẹ̀ lálàáfíà o. Sórí ọkọ mi pẹ̀ láwọn ọmọ mi. Sórí ayé mi aláwùsá ti o. Ọlá pátí alálùbáríkà o. Ọlá ìsájà náà sì rò láì o. Ọlá rọ́bà náà iná àtà iná. Ọlá rọ́bà náà iná àtà iná. Àrísìkí o àrísìkí o àrísìkí èyí tó pọ̀ púpọ̀ o. Ṣé bọ́kọ mi nínú ẹ̀ ó dùn? Ṣé bọ́kọ mi kọ́kàn ẹ̀ balẹ̀ o? Bọ́lá màláìkà tó ń pèrè káyé. Bọ́lá màláìkà tó ń bá òru ṣiṣẹ́. Òru táwa yìí ni mo fi ṣàdúrà o. Olóborí mi kó rèrè tó pọ̀ o. Bọ́lá wípé ó dùn mí mọ́ o. Nínú ọ̀làǹgà aláwùsá ti o. Ẹ̀mí kíkún pẹ̀ lálàáfíà o. Lórí ọkọ mi pẹ̀ láwọn ọmọ mi. Lórí ayé mi aláwùsá ti o. Ọlá pátí alálùbáríkà o. Ọlá ìsájà náà sì rò láì o. Ọlá rọ́bà náà iná àtà iná. Ọlá rọ́bà náà iná àtà iná. Àrísìkí o àrísìkí o àrísìkí èyí tó pọ̀ púpọ̀ o. Ṣé bọ́kọ mi nínú ẹ̀ ó dùn? Ṣé bọ́kọ mi kọ́kàn ẹ̀ balẹ̀ o? Bọ́lá màláìkà tó ń pèrè káyé. Bọ́lá màláìkà tó ń bá òru ṣiṣẹ́. Òru táwa yìí ni mo fi ṣàdúrà o. Olóborí mi kó rèrè tó pọ̀ o. Bọ́lá wípé ó dùn mí mọ́ o. Nínú ọ̀làǹgà aláwùsá ti o. Ẹ̀mí kíkún pẹ̀ lálàáfíà o. Lórí ọkọ mi pẹ̀ láwọn ọmọ mi. Lórí ayé mi aláwùsá ti o. Ọlá pátí alálùbáríkà o. Ọlá ìsájà náà sì rò láì o. Ọlá rọ́bà náà iná àtà iná. Ọlá rọ́bà náà iná àtà iná. ó ga o. ṣé pé àdúrà lóbìnrin yìí máa ń ṣe fún mi ní aago kan ọ̀sán àti aago kan òru lọ́rọ̀ mi fi ń gún régé nígbà tí a bá jà.
màá wá bàjà láàárọ̀ ọ̀la mo fẹ́ wo nǹkan tó tún máa ṣẹlẹ̀. àṣírí ẹ ti tú o àṣírí ẹ ti tú o ìwọ ìyàwó oníṣìnà àṣírí ẹ ti tú. àṣírí ẹ ti tú o àṣírí ẹ ti tú o ìwọ ìyàwó oníṣìnà àṣírí ẹ ti tú. àṣírí ẹ ti tú o àṣírí ẹ ti tú o ìwọ ìyàwó oníṣìnà àṣírí ẹ ti tú. àṣírí ẹ ti tú o àṣírí ẹ ti tú o ìwọ ìyàwó oníṣìnà àṣírí ẹ ti tú. kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá tí o mọ̀ ju kó bá mi lọ́kàn jẹ́ o ìlú ayé wo mo wá. kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá tí o mọ̀ ju kó bá mi lọ́kàn jẹ́ ìlú ayé wo mo wá. kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá tí o mọ̀ ju kó tí o mọ̀ ju kó tí o mọ̀ ju kó bá mi lọ́kàn jẹ́ o ìlú ayé wo mo wá. kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá tí o mọ̀ ju kó bá mi lọ́kàn jẹ́ ìlú ayé wo mo wá. Ọlọ́run kí ló dé kí ni mo ṣe báyìí kí ni mo rà nígbà ọmọkùnrin yìí tí mi ò san owó gbogbo ló máa bá mi lọ́kàn jẹ́ ìlú ayé wo ní báyìí ṣé bó ló bá mi ra nǹkan wá lánàá náà tá a dúró síra wa kó náà máa kó mi yọ o ọmọkùnrin yóò mọ̀ pé kóbìnrin máa dunnú dáa tó fẹ́ pa mí ni. kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá kí ni mo ṣe fọ́kọ mi ò kí ni mo ṣe fọ́kọ mi ò wá tí o mọ̀ ju kó bá mi lọ́kàn jẹ́ ìlú ayé wo mo wá. àṣé tí mi ò bá ti dùn ọmọ obìnrin yìí nínú kì í ṣe àdúrà fún mi òun ni nǹkan mi kì í fi gúnrégé nígbà míì ṣùgbọ́n tí mo bá ti ń dùn nínú a máa ṣe àdúrà fún mi nǹkan mi á sì máa gúnrégé ó fi hàn wípé àdúrà òbí nìkan kọ́ ló ń gbà lórí ọmọ o àdúrà ọkọ náà a máa gbà lórí aya àdúrà aya náà a máa gbà lórí ọkọ tí àwọn méjèèjì tí wọ́n bá ti fi inú kan bára wọn lò. olólùfẹ́ olólùfẹ́ òwe olólùfẹ́ òwe má bínú sí mi ìjà tí a bá jà kò tọkàn mi kẹ́ mọ́ ṣàmù ń ro ayọ̀ ọkàn mi hàn ní rama baby ayọ̀ ọkàn mi hàn ní rama lover. ojú mi ní owó gbọ́ tèmi kájọ máa lò fẹ́ lọ. ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ojú mi ní owó gbọ́ tèmi kájọ máa lò fẹ́ lọ. olówó orí mi ẹni bí ọkàn mi ìfẹ́ ayé mi my dearest lover the one and only my bugo sotiri ìfẹ́ wa òun ló dára kájọ má fi ìfẹ́ lò kó lè sè sóre káwọn ọmọ wa ò kàn balẹ̀ nínú kó sóhun tó dáa kájọ má fi fẹ́ gbé. ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ojú mi ní owó gbọ́ tèmi kájọ máa lò fẹ́ lọ. kò sí ohun tó dùn tó kájọ máa gbé ní rẹ̀pọ̀ o. kò sí ohun tó dùn tó kájọ máa gbé ní rẹ̀pọ̀. mo ti rí dùnú mi dùnú ilé ayé mi. kò sí ohun tó dùn tó kájọ máa gbé ní rẹ̀pọ̀. Mr. Rice mi tí mo kó jẹ púpọ̀. kò sí ohun tó dùn tó kájọ máa gbé ní rẹ̀pọ̀. kò sí ohun tó dùn tó kájọ máa
pọ̀ kò sí ohun tó dùn tó